bẹ́ẹ̀ máa jẹ́ mi lẹ́sẹ̀ ó máa inú mi máa dùn pé ó jẹ́ mi ì máa jẹ èèyàn lẹ́sẹ̀ lọ kéèyàn jẹ yín lẹ́sẹ̀ ó tẹ́ yín lọ́rùn jù kéèyàn jẹ èèyàn lẹ́sẹ̀ lọ. ó jẹ́ mi ni máa jẹ èèyàn lẹ́sẹ̀ lọ. ó rà mẹ́ta wa ó rà mẹ́ta pọ̀ àwọn olóòtú àwọn náà ní gangan àwọn olórin gangan ó rà mẹ́ta àwọn náà. lọ́nà òòsà. ó rà mẹ́ta wọn ìnùnà ọ̀rọ̀ bẹ̀ ò dàbí ìgbà yẹn. ẹ̀gbọ́n ó rí owó bẹ̀ ò dàbí ìgbà yẹn. kí ni àwọn ìbáṣepọ̀ tó wà láàrin ẹgbẹ́ yín àti àwọn olórin? mi ọ jẹ́ àwọn gangan iṣẹ́ rẹ́kọ̀dù àwọn bí lè lórí. iṣẹ́ rẹ́kọ̀dù gangan lọ bẹ́ẹ̀sì lórí kọ́ta rẹ́kọ̀dù kọ́ ṣe gbogbo ẹ̀ kọ́wọn olórin kọrin tó kọ́ gbé rẹ́kọ̀dù yẹn wá fún wọn láti tà. kò má ní wà. kí Mupan tó dé. lára àwọn tó wà ní man náà lọ ya. tó lọ dá Mupan lẹ̀. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. kí ni percentage tẹ́ ẹ máa ń fún àwọn tí ẹ bá ta iṣẹ́ wọn bíi pé òkè o ti gbéṣẹ́ ìwá o 100 níṣẹ́ yìí o tí n bá taṣẹ́ yìí o 100,000 ni o nínú 100,000 yẹn iye báyìí lówó tọ̀dọ̀ ẹ o iye báyìí lówó tọ̀dọ̀ mi kí ni percentage tẹ́ máa ń fún àwọn olórin gbà yẹn sá. ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tí Shanko Rasheed sọ pé àwọn tí wọ́n ń gbé olórin jáde ni wọ́n máa ń ba ti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin jẹ́ ṣé òótọ́ ni ọ̀rọ̀ yẹn àbírọ́? torí èmi mọ̀ àwọn olórin gangan wọ́n máa ń bẹ̀ wá ni pé ẹ jọ̀ọ́ ẹ bá wa ta ẹ wà. àwọn tó ti wà lókè o àwọn tí wọ́n yẹ pé wọ́n yẹ fẹ́ dìde wọ́n máa ń bẹ̀ wá ẹ jọ̀ọ́ ẹ bá wa pè iṣẹ́ wa ẹ bá wa pè ẹ bá wa pè àwọn èèyàn máa gbọ́ wọ́n lè mọ̀ pé ẹnìkan wà tó ń jẹ́ báyìí. bàbá ní bíi 20 ọdún 15 ọdún 10 sẹ́yìn ṣé bẹ́ẹ̀ ni ọjà ṣe rí báyìí fún àwọn ẹgbẹ́ yín sí àsìkò yìí? ìbéèrè lọ́wọ́ yìí ọlọ́run ló kàn ń bọ́ wa o. ọlọ́run ló kàn ń bọ́ yín. ọjà mọ́. kò sí ọjà mọ́. orí ọjà mídíà lọ́jà wa. social media lọ́jà wa báyìí. ó máa wà lórí ọjà mídíà. àwọn ààrẹ ọ̀dù ẹ jáde ẹ wo ẹ̀rín abẹ́rẹ́ ayépo ẹ má ẹ lọ ẹkùn ẹ má ní ìlọ níwọ̀n lọ òjì. láàrin abẹ́rẹ́ àìná ayé fídíò lọ́ọ́ pé ẹ̀yìn rí ó gbé ní àtọ́nplé àwọn orin ẹ̀mí ìwà mẹ́o ó yìn dúró pa bóyá láàrin ọdún kan wá ọ̀hún mi jọ ọ̀nà gbọ́n ọ má wù mí ẹ̀yìn plé nǹkan lọ́ọ́ pé bó pariwo náà ní kí ni kókó ọjà mọ́. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ọlọ́run mọ ẹni ọmọ. tó nǹkan mọ. ní èmi ọmọ ní pé ẹ rí nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ èèyàn ní yàtọ̀ ní àárín bọ̀mọ́tà àti àwọn olórin. àwọn ọtí oúnjẹ rẹ̀ ní ayé gbogbo ẹ̀dá ó máa ní jẹ́ òróró mẹ́ran ọ̀nà báyẹn èmi o mo bẹ̀ náà ń pé ọ̀nà báyẹn ń jẹ́ òróró mẹ́ran. bí èdè kan pé orí ní ẹ̀yìn pọ̀ bí èdè kò rí bẹ́ẹ̀ torí pé bí ní ìgbé olórí jáde lóòrán náà mọ òun jẹ́ nítorí pé òun jẹ́ ọmọ mi mo dẹ̀ láì
ní àdúgbò nígbà tí wọ́n rẹ ọ̀dọ̀ ẹ̀ jáde mo rí máa yẹ mo pé mo bá ọ̀rọ̀ mo ní àmọ̀ràn pé àmọ́ mo ní ọjà ọ̀tẹ̀ wọ̀nyí ẹ rí ní ẹ̀ máa gbọ́n ó ń lọ nígboro ọlọ́jà ó débi ó bẹ́ẹ̀ dé o. téèyàn bá ń gbọ́ gbogbo nǹkan tó ń lọ ń gbòòrò tó bá fẹ́ tẹ̀lé ọlọ́njẹ́ ó débi tó fẹ́ dé. ó fẹ́ dé o. olóye ní ọ̀nà ni yóò máa gbọ́ nínú ọlọ́jà ó mú rẹ̀. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. bàbá ṣé bí ọ̀rọ̀ ṣe rí báyìí ṣé àwọn olórin wọ́n sì lè padà sí ọ̀dọ̀ àwọn promoter tí wọ́n ń gbórin jáde. ọlọ́run ò nìyẹn orí pé mo fẹ́ fi àwọn ọ̀hún jẹ́ kó yé wa òyìnbó ń padà lẹ́yìn o táwọn àgbọ́júbá turntable oníwáyìn. ok kan sì wà oníwáyìn ó wà. oníwáyìn yẹn làwọn àgbọ́júbá. tí ó kò lo bátìrì. ó ń do bátìrì ó máa wáyìn náà ni ẹ̀ẹ̀mẹ́wàá náà máa èjì ó lè èjì ìní márùn abẹ́rẹ́ ó lè èjì márùn láàrin wa mọ̀já oúnjẹ ni wọ́n máa bá ẹ̀ ó ní mọ̀já wọ́n tún bí dàrẹ́ ǹdè ó máa ń ra abẹ́rẹ́ yẹn ọdún mẹ́ta ó ní wà bẹ́ẹ̀ ó ní mọ̀ ń yá ọdún gbé olókùn dé òyìnbó padà ẹ̀yìn ní a máa rò pé òyìnbó máa gbé ọ̀mí wá wọ́n máa padà ọ̀dọ̀ olórin tó máa padà sọ́dọ̀ mákẹ́tà ọ̀dọ̀ promoter. mi ò ní wọ́n pé òní wáyé bẹ́ẹ̀ o àmọ́ téèyàn bá dúró lórí yẹn téèyàn bá pọ̀pọ̀ yẹn pé ó ń tọrọ ẹ̀jẹ̀ ni ọyìn padà bọ̀ náà ni wà ọyìn padà wà bá ó ń tọrọ ẹ̀jẹ̀ ni. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. bó ní mò ní mí àwọn èèyàn ìfẹ́ máa gbọ́ àwọn èèyàn ìfẹ́ máa gbọ́ ẹ̀sìn àbáláyé èmi náà ní lórí ẹ̀sìn àbáláyé ẹ̀ gan. ẹ nígbàgbọ́ nínú ẹ̀. bẹ́ẹ̀ni. kí ló dé tẹ́ fi nígbàgbọ́ nínú ẹ̀. ẹ̀rí pé àtúnyà ní ibòmíì. bẹ́ẹ̀ni. ìdí tí mo fi nígbàgbọ́ nínú ẹ̀ ni pé àwọn ẹlẹ́sìn àbáláyé ọmọ ò dára wọn. wọ́n máa ń dúró lórí òtítọ́. ó ní lórí ìbúra ìyé dandan ọmúnẹ̀. kọ́ múlẹ̀ tó bá ti lè búra bá kọ́ wọ́n ti wà bẹ́ẹ̀. ìyé dandan ọmúnẹ̀. onígbàgbọ́ lórí ẹ̀yẹ orúkọ náà ni wọ́n máa dáadé lórí gbọ́n onígbàgbọ́ lórí pé tó máa ń lè fi búra. o gbọ́dọ̀ dalẹ̀. èmi ò ní apá o mi ò ní wò ní o bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó máa fi èrò ó ọ̀rọ̀ jọ. èrò náà ló máa fi lọ. pẹ̀lú bí àwọn olórin bí wọ́n ṣe gbéṣẹ́ wá fún àwọn promoter àtàwọn marketer mọ̀ báyìí kí ni nǹkan tẹ́ wá ń ṣe tẹ́ fi ń jẹ tẹ́ fi ń mu tẹ́ fi ń wọ̀ tẹ́ fi ń ná tẹ́ fi ń lọ tẹ́ fi ń bọ̀ tẹ́ fi ń gbọ́ bùkátà lé báyìí torí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ iṣẹ́ organizer lẹ kọ́ ní àárọ̀ ọjọ́ yín tẹ́ ṣe freedom ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ promoter marketer yìí kí ẹ kẹ́ máa rẹ́kọ̀dù àwọn live kẹ́ máa ta àwọn rẹ́kọ̀dù yẹn ó ti wà lẹ́mìí yín kó tó di pẹ́ lọ́kọ́ organizer yẹn ṣùgbọ́n àwọn obìnrin ṣàjọ pé organizer ni àwọn fi yín sì díẹ̀ ẹ̀yin ò dẹ̀ fẹ́ kọ́ àṣẹ àwọn obìnrin lẹ́ fi dúró sí díẹ̀ náà ò lè sìn iṣẹ́ yẹn nìkan lẹ ní lọ́wọ́ báyìí but iṣẹ́ yẹn ò wà lọ mọ́ báwo ni jíjẹ báwo ni mímu báwo lẹ ṣe ń lọ báwo lẹ ṣe ń bọ̀ ẹ sọ fún gbogbo àwọn tó ń wà káàkiri gbogbo àgbáláyé. gẹ́gẹ́ mi ọ̀n ẹ̀ bèrè. bẹ́ẹ̀ni sà. gbogbo ní ẹ̀ bá iná ayé ó máa rántí ọjọ́ ọ̀la.
ó dé bá ọ̀rọ̀ ọjà kò sẹ́ni lérò ẹ̀ ní gbogbo wa. nǹkan tó dé bá ọjà kẹsẹ̀tì kò sẹ́ni tó lérò ẹ̀ ní gbogbo yín. ó lérò ẹ̀ ní gbogbo wa ó ọ̀rùn wọn ní lójijì. adúpẹ́ náà náà. Olúwa ṣeun. ní ní ayé báyìí ọjà ń pé ìhàtì ẹ̀ńdẹ̀ dáadáa àti ẹ̀ńdẹ̀. kó má bàjẹ́. mi wọ́n pé mo mọ́ o ọlọ́run ló mẹ́yọ̀ rẹ o. ẹ̀rìn àti ẹ̀ńdẹ̀ òun náà ni a jẹ. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ẹni tí ọlọ́run bá bù kó bù wá kó fi ṣe wá ní àánú. bàbá yìí wà sórí ètò láti wá tọ owó o wọn kì í ṣe alágbe o wọn ò ṣe bábélà ńlá o ọlọ́run ò fọ́ wọn lójú o ọlọ́run ò rọ̀ wọ́n lápá o ọlọ́run ò rọ̀ wọ́n lẹ́sẹ̀ o ọlọ́run ò tẹ̀ yà wọ́n lárọ̀ o wọ́n gbọ́ dáadáa ṣùgbọ́n atọrọ abẹ̀bẹ̀ lọ́wọ́ yín pé àánú tó péye ọlọ́run á pèsè fún ẹnì kọ̀ọ̀kan wa ẹni tó bá mọ bàbá yìí wọ́n mọ̀ wọ́n ẹ kàn sí wa láti ránṣẹ́ sí wọn àá fún yín ní nọ́mbà wọn láti lè pè wọ́n láti lè fún ẹni tó bá ní ẹni bá ní bíi 5 tó ní 6 7 8 ẹni tó bá bù wá ní ẹyẹ kan nú ẹ̀ láti fi ránṣẹ́ sí wọn kò léèwọ̀ àánú ọlọ́run ọba kò ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.